Ó ga pọ̀ o, ẹ̀yin èèyàn mi o, nǹkan bẹ́ẹ̀. Ẹ rí i pé Mariam ti wọ kàràrà, ó ti kan jọ̀gbọ̀n, ó ti kan dínú yọ̀. Wọ́n ní Ògúnjayé tó pa ọ̀rẹ́ ẹ̀, wọ́n ló pa yányán ni o. Eléyìí ò ń ṣe àfẹnusọ, kì í ṣe àhesọ. Wọ́n ní Ògúnjayé ò máa jẹ́ kí kí ló ń jẹ́. Wọ́n ní ọ̀rẹ́ Mariam tó Ògúnjayé pa, wọ́n ní wọn kò máa jẹ́ kí Mariam sùn gbádùn. Wọ́n ló ń tọ́mẹ́ǹtì Mariam. Wọ́n nígbà tí Mariam sá kúrò láàfin, ní ìgbà tó gbọ́ pé ọ̀rẹ́ ẹ̀ pé Ògúnjayé ti pa, tán ló sá kúrò láàfin. Wọ́n ní bó ṣe wá di òru àná, pé bó ṣe wá wọnú ààfin, wọ́n ló sneak wọ ààfin tó fẹ́ sùn. Wọ́n níbi tó sneak wọ ààfin yẹn, anybody wọ́n lóru ló fi wọlé o. Wọ́n ló gba ẹ̀yìnkùlé wọlé, wọ́n ní ẹ̀yìnkùlé pé gáàdì tó wà lẹ́yìnkùlé pé òun ló fún ní owó pé kó jọ kó ṣílẹ̀kùn òun sáré wọlé. Bí yẹn ṣe ṣílẹ̀kùn fún tó wọlé nìyẹn. Wọ́n ní kò wá, bó ṣe wíwọlé tó wọlé, wọ́n ní kò fara rẹ̀ wọlé o. Wọ́n ní bí ọ̀rẹ́ yẹn ṣe dé sí nìyẹn, pé kò jẹ́ kó dijú lóru. Ó fẹ́ dijú báyìí pé kò lè dijú. Ó fẹ́ sùn, wọ́n ní kò jẹ́ kó sùn. Pé ṣe ló ń pariwo ọ̀rẹ́ òun, pé ìyẹn ló máa ń lé kiri. Pé ìwọ ló kó òun sí wàhálà. Ìwọ fẹ́ gbélé ayé kó òun wá kúkú dànù. Pé ìwọ ni o, pé ìwọ ni. Pé kò jẹ́ kó sùn, bó ṣe sá jáde nìyẹn. Ó wá jáde síta tó ní kí kábíyèsí gbà wọ́n, kí kábíyèsí jọ, kí kábíyèsí lọ bá wọn bẹ dáyẹ́tì àbí kí ló ń jẹ́. Kọ́ wá píìsì ẹ̀ kí gbogbo ayé òun, kí gbogbo bó ṣe ń ṣe òun kó lọ̀ọ́lẹ̀. Pé ṣe ni ọ̀rẹ́ òun ń tọ́mẹ́ǹtì òun. Ọ̀rẹ́ òun ń tọ́mẹ́ǹtì òun. Kábíyèsí wọ́n ló wá ń gba géètì ṣẹ́mbà kábíyèsí tó ṣà ń gba, tó ń gba gbìgbìgbì, tó ń gba kí kábíyèsí ní ta lẹni tọ̀hún. Kí ló dé lóhùn Mariam, kí kábíyèsí jọ kó gbà wọ́n. Ọ̀rẹ́ òun fẹ́ pa òun, ọ̀rẹ́ òun fẹ́ pa òun. Pé kábíyèsí ni ọ̀rẹ́ ẹ̀ fẹ́ pa ẹ̀. Nǹkan tójú yín kọ́ kọ́ lórí. Nǹkan tójú wá lórí. Ó máa yọ̀ òun lẹ́nu o. Ó máa yọ̀ òun lẹ́nu kó jẹ́ kí òun rí mímí o. Pé before you know it, ó ti sá kúrò. Wọ́n ní kí kábíyèsí kò ṣí géètì fún, kò ṣílẹ̀kùn fún. Wọ́n ní bó ṣe tó tún dù padà ló dù lọ sí ẹnu ọ̀nà Ashley. Wọ́n ní bó ṣe tún dé ẹnu ọ̀nà Ashley. Ashley ní kí ló dé. Wọ́n ní bẹ̀rù bojo àṣé àwọn méjèèjì wọ́n jọ mọ bó ṣe ń sneak wọlé tán sneak out. Wọ́n ní bó ṣe dé ẹnu ọ̀nà Ashley ló wá géètì. Bí Ashley sáré ṣílẹ̀kùn fún ni. Tó ní kí ló dé, kí ló dé. Ó ní ọ̀rẹ́ òun ò máa jẹ́ kó òun sùn. Ó fẹ́ pa òun. Pé spirit ọ̀rẹ́ òun lé òun. Ó lé òun pé òun ò lè gba ilé ayé kó òun sùn, kó òun kú. Pé láyé òun ò ní gbà. Wọ́n ní ṣe ni àwọn fámílì Ashley, fámílì ọ̀rẹ́ Mariam, wọ́n ní wọ́n lérí léka. Pé tí ilẹ̀ bá mọ́ pé òun máa sá kúrò, pé ibi tí òun sá lọ kò wà convenient fún òun lòun ṣe sneak wọ ààfin lóru yẹn. Pé tí ilẹ̀ bá mọ́ òun tún máa padà. Òun máa padà torí àwọn ẹbí ọ̀rẹ́ ẹ̀ pé wọ́n ní Mariam ti dáràn. Pé òun ló ṣekú pa èèyàn àwọn. Torí tó bá jẹ́ pé Mariam jẹ́ èèyàn burúkú, èèyàn ibi, òun ló influence ọ̀rẹ́ ẹ̀. Ó influence àwọn èèyàn, influence ọ̀rẹ́ ẹ̀ láti ṣe bí. Pé òun ló pa. Tí ó bá jẹ́ pé Naomi ló ń gbèjà, Naomi ò ní lọ kú, ọ̀rẹ́ ò ní lọ kú. Tí ó bá jẹ́ pé ó ń gbèjà Mariam jàre. Pé ó ń gbèjà Mariam ni Mariam ṣe fà sí rìn. Pé tó bá tẹ̀ jẹ́ pé òun nìkan ni kíní yẹn ti harm, kò ní dùn òun, kò ní dùn àwọn. Pé ó máa lọ bá wọn wá ọmọ àwọn, that is ọ̀rẹ́ Mariam.
àwọn fámílì ọ̀rẹ́ Mariam náà sọ fún Mariam bẹ́yẹn pé kó lọ wá èèyàn wọn wá pẹ̀lú àlàáfíà. Ìyá Tàpé gbọ́dọ̀ lọ jí o. Wọ́n nítorí ẹ̀ ilé ò gba Mariam, ọ̀nà ò gbà. Wọ́n ní wàhálà ńlá ló wọ̀. Wọ́n sì pé bẹ́ẹ̀ tí yẹn ń torment ẹ̀ gidi gan. Wọ́n ní pẹ̀lú bó tún ṣe wọ ilé Ashley, tí ṣílẹ̀kùn fún, pé bí ọ̀rẹ́ yẹn tún ṣe dé bá a nìyẹn tó tún pariwo, òun ni, òun ni, òun ni. Òun àti Ashley kan dù síta ni. Wọ́n ní Ashley dù síta, Ashley sálọ. Kó jọ kó má ba affect òun. Wọ́n ní before you know it ṣe ni Mariam náà tóun náà tún dù síta. Wọ́n ní tẹ bá rí lánàá pé wọ́n ṣẹlẹ́yà. Wọ́n ṣe kiní kan ẹlẹ́yà àwọn méjèèjì. Pé wọ́n ní ọ̀rẹ́ Mariam, ó ń torment Mariam. Pé kí wọ́n wá, kí kábíyèsí kó jọ, kó bá wọn wá nǹkan ṣe sí i. Kí ọ̀rẹ́ Mariam má torment òun mọ́. Wọ́n ní pẹ̀lú igbe ẹ̀yẹn ni Ashley ṣe ferege lánàá lóru yẹn. Wọ́n ní kì í máa ṣe kékeré o. Wọ́n ní kì í ṣe kékeré pé Mariam ti dáràn. Pé kábíyèsí sọ pé nǹkan tójú wá lójú rí kó lọ máa rán nǹkan ẹ̀. Ṣó yé wá ń sìn. Ẹ rí i pé ilé ayé yìí, ó gba kí èèyàn máa ṣe jẹ́jẹ́. Ó gba mẹ́lọ́mẹ́lọ́, ó gba díẹ̀díẹ̀. Ká máa ṣe nǹkan wa ní díẹ̀díẹ̀. Ká má wulẹ̀ sọ pé a fi tìtorí ọjọ́ ọ̀la ká ba ẹni jẹ́. Torí nǹkan ta fẹ́ jẹ. Torí nǹkan ta fẹ́ jẹ. Ẹ wo nǹkan tí Mariam tó kó rẹ̀ sí. Ẹ wo ayé burúkú tí Mariam jẹ pẹ̀lú bó ṣe sọ pé millionaire lòun. Bí billionaire dẹ̀ ló pe rẹ̀. Ṣé ẹ rí i pé ó gbádùn owó ẹ̀ sí àbí ò gbádùn? Kò gbádùn ẹ̀. Ó gbádùn ìgbé ayé àbí ò gbádùn? Orí bàbá Nasiru tí ó mọ̀ oríṣiríṣi pẹ̀lú bí bàbá Nasiru ṣe ń sọ fún ní tùbínú kó padà. Wọ́n ní ọmọ ẹ̀ Nasiru. Wọ́n ní ìyẹn bẹ̀ẹ́ pé màámi ẹ padà. Ẹ wá tọ́jú àwọn ọmọ yín, wá tọ́jú wọn. Ó ní láéláé. Orí àwọn ọmọ ẹ̀ ló mú. Orí bàbá Nasiru ló tún mú pẹ̀lú. Ǹjẹ́ ó tán àbí ò kú? Wọ́n ní nǹkan tó bá máa pé nǹkan tí ò tó pò máa ṣẹ́kù. Ṣé ìgbé ayé ni Mariam ń gbé báyìí? Ẹ wo nǹkan, wọ́n ní nǹkan tó ti ní lójú ju olè lọ kó máa wà o. Ṣé eléyìí ò wá gba ìtìjú fún wọn? Ìtìjú yìí ò wá pọ̀ ju olè lọ. Mariam jáwọ́ nínú ibi ṣíṣe. Ọlọ́run yìí ń fà ẹ́ létí. Olóòní gbọ́. Ó máa dẹ̀ ṣe o. Ẹni ẹlẹ́ni tó ti ẹ̀ lọ kó ti ẹ̀ bá. Ìyẹn náà pàápàá, ó ti pẹ́ tí ìyẹn náà ti ń ṣòro. Bóyá oró tí ìyẹn gan ń gbìn sí àwọn èèyàn lára. Bóyá ó ju ti Mariam lọ, Ọlọ́run ló mọ̀. Ọlọ́run, ibi tí Ọlọ́run ti fẹ́ gbà mú náà nìyẹn. Bẹ́ẹ̀ ni. Torí Ọlọ́run wa ògbẹ́ni níjà kẹ́rù ọba oníjà, òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé ẹ rí ojú ayé àbí ẹ rí? Mariam jáwọ́. Ó yìí ń dà báyìí o. Ó yìí ń dà báyìí. Wọ́n ní Ògúnjayé yìí, ó yìí ń kìlọ̀ fún ẹ. Ìyẹn yìí ó ti set trap fún ẹ. Tí Ògúnjayé yìí máa mú ẹ. Tọ̀rẹ́ ẹ̀ láàyè sọ, wọ́n lọ̀rẹ́ ẹ̀ kò jẹ́ kí Mariam gbádùn. Wọ́n ló tún ti ń torment Mariam. Ǹjẹ́ kò wà dàbí ó yẹ kó rí bẹ́ẹ̀ náà? Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, ẹ bá wa share, kí ẹ bá wa like, kí ẹ dá wa subscribe bẹ́ẹ̀. Ẹ subscribe sí i. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe ọwọ́ tẹ fi ń ṣe yẹn. Ẹ ní fi ṣe nǹkan burúkú. Ilé ayé ta wà yìí, ayọ̀ àti àlàáfíà la máa fi lò já ọdún yìí tó ń lọ sópin. Ààbò Ọlọ́run á dájú lórí wa. A ní ṣìṣe o. A ní ṣìṣe tọmọtọmọ tẹbí tará wa. A ní yóò tán ká sọ pé bẹ́kúnbẹ́kún ló wá kù. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, ẹ bá wa share, kí ẹ bá wa like, kí ẹ bá wa subscribe. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Details á tún mú wá fún yín. Ẹ ṣé gan-an. Láyọ̀ o. Bye.